غرباء 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 ولغير الله لا نحمل الجباه غرباء والتضيع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akíwa káàbọ̀ sí orí ètò Al-Qur'An níbi tí a ti máa ń sọ nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run àti àwọn sàhábà. Ilé-iṣẹ́ tí ó ń pákéjì ìtàn Islam àti ìtàn àwọn sàhábà òun náà ni Al-Qur'An Media Production. Orúkọ tèmi ni UDHAYFAH Al-Qur'An. Ìtàn láti inú Al-Qur'an, ìtàn láti inú Al-Qur'an episode 1. Eléyìí tí yóò jẹ́ part 1 nínú ìtàn náà òun náà ni ìtàn Ashabul Baqarah, ìtàn àwọn ìjọ onímàálù, ìtàn láti inú Al-Qur'an. Gbogbo ìtàn tí a máa sọ yóò máa jẹ́ pé láti inú Al-Qur'an ni àwọn ìtàn náà wà. Ìtàn Ashabul Baqarah, àwọn ìjọ onímàálù, ìtàn tí Ọlọ́run bá Ta'ala sọ nínú Al-Qur'an nínú Suratul Baqarah. Ọlọ́run bá fi orúkọ ìtàn yìí ó fi sọ orúkọ súrà yìí. Suratul Baqarah òun náà sì ni súrà ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an, súrà ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an. Tá bá ti kó ní Suratul Fatiha, súrà tó tẹ̀lé òun náà ni Suratul Baqarah, òun náà ni súrà màálù. So àwọn àjọ Ashabul Baqarah, àwọn àjọ onímàálù, Ọlọ́run fi ìtàn ìgbésí ayé wọn, Ọlọ́run fi sọ orúkọ súrà náà. Bákan náà súrà náà ni súrà tí ó sì gùn jù nínú Al-Qur'an Karim. Kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀ sí àwọn ìjọ Ashabul Baqarah? Àwọn ìjọ Ashabul Baqarah òun náà ni àwọn ìjọ èèyàn kan èyí tí ìṣẹ̀mí wọn ó jẹ́ àsìkò ànábì wa Musa alayhi salam. Ànábì Musa òun náà ni ànábì tí Ọlọ́run bá rán sí àwọn Bani Israel. Àwọn Bani Israel òun ni Ọlọ́run bá rán ànábì wa Musa alayhi salam sí. Kí ló ṣẹlẹ̀ sí àwọn ìjọ onímàálù? Àwọn ìjọ onímàálù yìí, àwọn náà ni wọ́n lo ìṣẹ̀mí láyé ànábì wa Musa alayhi salam. Arákùnrin kan wà tí ó jẹ́ olówó, ó ní àwọn ọrọ̀ tó pọ̀, ó ní àwọn àlùmánì, ṣùgbọ́n arákùnrin kò bí ọmọ kankan, kò sí ọmọ kankan tí ó jogún rẹ̀, kò ní ọmọ kankan láyé. Bákan náà àwọn obìnrin tí ó wà pẹ̀lú rẹ̀ wọ́n ti fi sílẹ̀ nítorí pé kò rọ́mọ bí. Ó wá ní àbúrò kan, àbúrò yìí wá bí ọmọ tó pọ̀, ó bí ọmọ tó pọ̀, ṣùgbọ́n ní ọ̀dọ̀ àbúrò kò sí owó kankan lọ́wọ́ rẹ̀. Ẹ̀gbọ́n ó lówó kò bímọ, àbúrò bímọ kò lówó. Àbúrò yìí padà fayé lẹ̀. Àwọn ọmọ àbúrò rẹ̀ wọ́n máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá wọn láti lọ tọrọ owó, ṣùgbọ́n kì í fún wọn lówó. Báyìí ni gbogbo wọn sì máa ń ro ikú sí arákùnrin wípé tó bá tiẹ̀ fayé lẹ̀ àwọn lè jogún dúkìá yìí, ṣùgbọ́n kì í ṣe gbogbo tọ́mọ èèyàn bá ń fẹ́ náà ni máa ń tó lọ́wọ́. Bí àwọn ẹni tí ń ro kan ikú sí arákùnrin tó jẹ́ olówó yìí, bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ń gùn, kò fayé lẹ̀ lásìkò tí wọ́n rán kan kó kú. Báyìí ni ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ àbúrò bàbá olówó, báyìí nìkan ni wọ́n ti gbèrò láti pa olówó yìí. Ó pa olówó yìí lálẹ́, bẹ́ẹ̀ ni ó gbé òkú rẹ̀ sí agbègbè inú ilé àwọn ẹnìkan, so kí àwọn oníkan lè pawọ́ ikú olówó yìí mọ́ àwọn tó ní inú ilé náà. Ní ìgbà tí ilẹ̀ mọ́, àwọn aládùúgbò bá òkú arákùnrin ní agbègbè inú ilé àwọn kan. Báyìí ni wàhálà ti ṣẹlẹ̀. Ẹni tí ó pa èèyàn àti àwọn èèyàn rẹ̀ yòókù wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo pé wọ́n ti pa mọ̀lẹ́bí àwọn ó gbẹ̀san lára wọn. Báyìí ni wàhálà ti ṣẹlẹ̀ nínú ìlú. Wàhálà yìí ṣẹlẹ̀ débi pé àtọmẹ́kẹ́ àtàgbà wọn ò rí mú mí nínú ìlú mọ́ wípé wọ́n ti pa bàbá olówó tí ń bẹ nínú ìlú. Ìgbà tí ọ̀rọ̀ yìí di wàhálà tí kò níyanjú, báyìí ni gbogbo wọn sì kóra jọ wípé ẹ já lọ sí ọ̀dọ̀ ànábì Ọlọ́run ọba ànábì Musa alayhi salam kó bá wa fa ẹni tó pa arákùnrin olówó yìí kalẹ̀, kí a lọ bá ànábì Musa kó ṣàlàyé tálẹ́ni tó pa olówó náà. Báyìí ni gbogbo wọn ti gba ọ̀dọ̀ ànábì Musa alayhi salam lọ. Ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ ànábì Musa, ànábì Ọlọ́run ànábì Musa alayhi salam wọ́n wá sọ fún ànábì Ọlọ́run pé a mọ̀ pé ànábì Ọlọ́run ló pera rẹ̀. Ká tó lè wá mọ̀ pé ànábì Ọlọ́run ni ọba wa bí Ọlọ́run ọba tó ránṣẹ́ kí ó bá wa fa ẹni tó pa arákùnrin, kó bá wa fà sílẹ̀. Kí wá ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ a jọ pàdé nínú apá kejì ìtàn láti inú Al-Qur'an, ìtàn Ashabul Baqarah, àwọn ìjọ onímàálù. Assalamu alaikum
wa rahmatullahi wa barakatuh.